bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn wọ́n rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà olóyè Matthew Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́ tí wọ́n rí wọn papọ̀ ní ìpínlẹ̀ Ògùn tí àwọn méjèèjì jọ ń yọ̀ mọ́ra wọn tí wọ́n sì jọ parí ìjà. Ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ní ó mọ̀ wípé àwọn méjì ni wọ́n kópa ńlá lórí bí Tinubu àti Ọbásanjọ́ bí wọ́n ṣe parí ìjà tó di pé wọ́n jọ ń sọ̀rọ̀ síra wọn tó tún jọ ń rẹ́rìn síra wọn tó tún ń bọ̀rọ̀ wọn lọ́wọ́ níta gbangba tó sì jẹ́ pé àwọn tó súnmọ́ Ọbásanjọ́ wọ́n ti tú àṣírí fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ nípa àwọn méjì tó kó ipa takuntakun lórí bí Ọbásanjọ́ bí ó ṣe gbà láti pàdé Tinubu àti láti bá a parí ìjà ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ yìí. Ẹ rántí pé lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá èyí tí í ṣe ọjọ́ kẹrin nínú oṣù kẹrin ọdún 2026 the 4th of April 2026 ó ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn inú fẹ́ ṣe aṣọ lójú pápákọ̀ òfurufú tó ti ń kọ́ sí ìlú Ìpẹ̀rù-Rẹ́mọ ìtànpẹ̀ ní Gateway International Airport tó sì jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu inú pè gẹ́gẹ́ bí àlejò pàtàkì láti wá bá a ṣe àkànṣe iṣẹ́ ńlá náà pẹ̀lú àwọn àkànṣe iṣẹ́ míì tó ṣe káàkiri ìpínlẹ̀ Ògùn. Ṣá o bí Dàpọ̀ Abíọ́dún ṣe pé ààrẹ Tinubu náà ló pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti wá yẹ̀ sí lórí àwọn gómìnà àti ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá sẹ́nitọ̀ Godswill Akpabio. Ṣá o ẹni tó tún pè lálejò pàtàkì ó ní ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tí ó tún jẹ́ ọmọ Ẹ̀gbá tó tún jẹ́ balógun ìlú Òwu ti Ẹ̀gbá tó sì jẹ́ pé níbẹ̀ ìní Tinubu àti Ọbásanjọ́ iná ti jọ pàdé ara wọn tó sì jẹ́ pé gbogbo ìjà tó wà láàrin àwọn méjèèjì níṣe ni wọ́n gbé sẹ́yìn tí wọ́n kíra wọn dáadáa tí wọ́n sì tún jọ ṣàwàdà kó tó di pé ìtọ̀ ọ̀hún ó parí. Ṣá o àwọn tó súnmọ́ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tí wọ́n ní ká forúkọ bo àwọn aláṣìírí fàṣírí pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ pé ọ̀rọ̀ kò rọrùn bí àwọn èèyàn ṣe rí bẹ́ẹ̀ o. Wọ́n ní kì í ṣe pé Ọbásanjọ́ kàn déédéé gbà láti pàdé Tinubu bẹ́ẹ̀ wọ́n ní ìgbìyànjú àti iṣẹ́ ńlá àwọn méjì kan ló jẹ́ kí Ọbásanjọ́ padà gbà nítorí ọ̀tá àti orogún tó wà láàrin Ọbásanjọ́ àti Tinubu tó lágbára kọjá sísọ. Ǹjẹ́ àwọn méjì wo tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé gómìnà Dàpọ̀ Abíọ́dún ó kó ipa takuntakun lórí bí Ọbásanjọ́ bó ṣe wá láti pàdé Tinubu tí wọ́n fi parí ìjà tí wọ́n sì ní bí gómìnà bó ṣe súnmọ́ Ọbásanjọ́ tó ń ṣe bí ọmọ dáadáa sí i tó sì ti ń da àbá náà láàmú tipẹ́ ló jẹ́ kí Ọbásanjọ́ kó gbà láti wá. Ẹnì kejì ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ìyún Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn láàrin ọdún 1999 sí 2003 òun náà la gbọ́ pé ó tún kópa ńlá bí Ọbásanjọ́ bó ṣe wá pàdé Tinubu tó fi di pé àwọn méjèèjì wọ́n parí ìjà níbi ayẹyẹ ọ̀hún.